Ayàtọ̀ ní tó ṣẹlẹ̀ ni pé bàbá náà jẹ́ fún mi ṣùgbọ́n èmi ò lọ ní láyìn tiwọn olúkálùkù máa ń ní identity tiẹ̀ láti lè fi dá a mọ̀ tẹ́ bá wọ tèmi ọ̀pẹ̀bẹ́ arọ lọ̀pẹ̀bẹ́ so ọ̀pẹ̀bẹ́ arọ kan ẹwọ́ kan ẹsẹ̀ kan ló rọ́ọ̀nù tọ̀pẹ̀bẹ́ àwọn ẹsẹ̀ wọn máa ń tiro báyìí ni ó yàtọ̀ síra wọn so ṣùgbọ́n bàbá ni wọ́n ní gbogbo ọ̀nà làmì ń gbàdúrà kọ́ lọ́n jẹ́ káwa náà tó wọn. nǹkan tó dáa ni torí wípé ọlọ́run gan nífẹ̀ẹ́ sí ó ní kọ́ wa láti máa mọ iye ọjọ́ wa ká tó tún wá rí wípé bàbá ti ṣiṣẹ́ wọ́n ti ṣe wàhálà ọ̀pọ̀ èèyàn gan ò mọ̀ pé bàbá exist mọ́ ọ̀pọ̀ ọ̀dọ́ lónìí gan ò tiẹ̀ mẹ́ni tó ń jẹ́ Papa Lolo ṣùgbọ́n a dúpẹ́ fúnrú program báyìí tí ọlọ́run jẹ́ kó wáyé. wọ́n torí pé oríire ló jẹ́ fún wa wípé bàbá wa ń ṣe àjọ̀dún 100 ọdún lórí ìpẹ́ lákọ̀ọ́kọ́ náà àwọn èèyàn ṣe ọ̀gá bàbá ni wọ́n jẹ́ fún wa àwọn yẹn ni aṣàtẹ́rọ̀gọ̀dì tọ́dọ́kọdún dọ́lọ́sìnsìn whatever we are in theatre today whatever position tarika dé àwọn yẹn ni wọ́n ṣe foundation yẹn sílẹ̀ foundation tí wọ́n ṣe yẹn làwọn ń kọ́ lélẹ̀ lórí. Èmi ò mú láti mú ìpòsè lórí kẹmárò ìgbé bóyá mú ìpòsè ẹni tó bá wù yẹn lè gbé dìde
ṣùgbọ́n àmẹ́ni tó máa wọlé àmẹ́ni tó kò wọlé. láti ilé àpẹ́ o ìmọ̀ ọ̀pẹ ilé àpẹ́ ìmọ̀ ọ̀pẹ ilé àpẹ́ o ìmọ̀ ọ̀pẹ ilé àpẹ́ òtítọ́ àlàbà ilé àlàbà bí o ìmọ̀ ọ̀pẹ ilé àpẹ́. Èmi ò impose láti ilé anybody lórí o but my candidate and if you actually need the continuity then you need that. Ṣé bàbá mi ò kí ṣe lóṣèlú? Ẹ wo ṣé ti rí? And like I said, maybe impose anybody lórí ẹ lọ pé ẹni tó bá wù ní ìdìbò ṣùgbọ́n ẹni tó bá wọlé ẹni tó wọlé. Àkọ́kọ́ mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ television station nígbà tí iléeṣẹ́ yíyan ò ní jóná o òkè òkè lẹ́ẹ̀ máa lọ gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń gbé èdè àṣà Yorùbá lárugẹ pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ní parẹ́ máyé lójú tí ò bá sí irú yín kọ̀ọ̀kan báyìí èdè wọn fẹ́ kọ́ parun ni ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ọlá àwọn tí Ọlọ́run kó okun ọ̀rọ̀ lé lọ́wọ́ èdè wa ò ní parun. Ẹ ṣé mo dúpẹ́ ẹnu mi ò gbọ́ pẹ́ o ètè mi ò jẹ báyìí ṣùgbọ́n gbogbo ládàá yòówù tọ́nà ó máa pín yóò pín lọ́dọ̀ yín pátá ní dáadáa.